A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mádé. Gómìnà ìpínlẹ̀ Èkìtì Bíọ́dún Oyèbánjí ti bu ọwọ́ lu ètò iṣẹ́ ṣíṣe láti ilé fún àwọn òṣìṣẹ́ ìjọba work from home arrangement ní ìpínlẹ̀. Ìgbésẹ̀ yìí wáyé láti túbọ̀ mú àdínkù bá ìṣòro ọrọ̀ ajé fún àwọn òṣìṣẹ́. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde láti ọwọ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ gómìnà lórí ìròyìn Yínká Oyèbọ̀dé, wọ́n ní ètò yìí ṣe àgbékalẹ̀ àwọn onípele kìíní lẹ́nu iṣẹ́ títí dé ìpele keje yóò máa ṣiṣẹ́ láti ilé lẹ́ẹ̀mẹ́ta lọ́sẹ̀. Bákan náà ni àwọn òṣìṣẹ́ onípele kẹjọ sí ìkejìlá yóò ṣiṣẹ́ láti ilé lẹ́ẹ̀mejì lọ́sẹ̀, nígbà tí òṣìṣẹ́ onípele kẹtàlá sí ìkẹtàdínlógún yóò máa ṣiṣẹ́ láti ilé ní ọjọ́ kan láàárín ọ̀sẹ̀. Ètò tuntun yìí tí yóò bẹ̀rẹ̀ ní ọjọ́ Ajé ọjọ́ 9 oṣù kẹsàn-án kò sì ní í ṣe pẹ̀lú àwọn òṣìṣẹ́ tí iṣẹ́ wọn ṣe pàtàkì jùlọ bíi òṣìṣẹ́ ìlera, ẹ̀ṣọ́ aláàbò, olùkọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gẹ́gẹ́ bí gómìnà ti darí, alámòjútó iṣẹ́ kọ̀ọ̀kan ni wọ́n ń retí kí ó ṣe àgbékalẹ̀ ètò tí wọ́n ṣe fún àwọn òṣìṣẹ́ ẹ̀ka wọn, kí wọ́n sì rí i wípé ètò yìí kò ṣe ìdíwọ́ fún iṣẹ́. Wọ́n ní ètò yìí yóò wà fún oṣù méjì kí wọ́n tó tún ṣe àgbéyẹ̀wò tí yóò dá lórí bí nǹkan ṣe ń lọ sí lórílẹ̀-èdè. Wọ́n ní ètò yìí kò ní dí ètò amáyédẹrùn tí ìjọba ti ṣe àgbékalẹ̀ rẹ̀ fún àwọn òṣìṣẹ́ lọ́wọ́. Lára rẹ̀ ni àlékún owó oṣù òṣìṣẹ́ fún àwọn òṣìṣẹ́ àti òṣìṣẹ́fẹ̀yìntì, pẹ̀lú ọkọ̀ ọ̀fẹ́ fún àwọn òṣìṣẹ́ àti akẹ́kọ̀ọ́. Àtẹ̀jáde náà fi kún un wípé ìṣèjọba Bíọ́dún Àbáyọ̀mí Oyèbánjí ní ojúṣe fún ìgbáyégbádùn òṣìṣẹ́, yóò sì tẹ̀síwájú láti máa ṣe ìmóríyá fún àwọn òṣìṣẹ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Ilé-ẹjọ́ májísírèètì kan ní ìpínlẹ̀ Sokoto ti pàṣẹ kí wọ́n fi amúgbálẹ́gbẹ̀ẹ́ fún gómìnà àná Aminu Tambuwa, Shafiu Umar Tireta sí ọgbà ìwàtúnṣe lórí ẹ̀sùn wípé ó ń gbé ìròyìn irọ́ kiri nípa gómìnà ìpínlẹ̀ Sokoto Ahmad Aliyu àti ìyàwó rẹ̀ lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́. Ẹ̀sùn tí wọ́n kà kún ìbanilórúkọjẹ́. Nínú oṣù kẹjọ ọjọ́ 26 ọdún 2024 ni ìgbẹ́jọ́ kọ́kọ́ wáyé, níbi tí ọlọ́pàá abánirojọ́ ti sọ wípé ẹ̀sùn yìí tàpá sí òfin. Ọlọ́pàá fi ẹ̀sùn kan olùjẹ́jọ́ wípé ó ṣe àfihàn fídíò níbi tí ó ti fi ẹ̀sùn kan aya gómìnà Hajia Fatima Aliyu wípé ó ń ná owó náírà sí ilẹ̀ níbi ayẹyẹ ọjọ́ ìbí. Bákan náà ni ó ṣe àfihàn ìwé-ẹ̀rí kan tí ó pè ní ìwé-ẹ̀rí gómìnà Aliyu pẹ̀lú èsì ìdánwò ìwé mẹ́wàá, níbi tí òdo ti ń gbé òdo pọ̀n F9, tí ó tún sọ wípé àìpegedé ìdánwò mẹ́wàá ni kò jẹ́ kí gómìnà lè sọ èdè Gẹ̀ẹ́sì. Afẹ̀sùnkàn sẹ́ gbogbo ẹ̀sùn wọ̀nyí bí agbẹjọ́rò rẹ̀ ṣe bẹ̀bẹ̀ fún ìyọ̀ǹda, ṣùgbọ́n adájọ́ kọ̀ jálẹ̀. Adájọ́ Májísírèètì Fatima Hasan wá sún ìgbẹ́jọ́ sí ọjọ́ 18 oṣù kẹsàn-án ọdún 2024 bí ó ti ní kí wọ́n fi afẹ̀sùnkàn sí ọgbà ìwàtúnṣe títí ìgbẹ́jọ́ yóò fi wáyé. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Àìbáwọn sí níbẹ̀ láìbáwọn dá sí. Bíṣọ́ọ̀bù ìjọ Àgùdà ti dáósìsì Sokoto Matthew Hasan Kukah náà ti dá sí ọ̀rọ̀ àlékún epo tí ó ń fa awuyewuye lórílẹ̀-èdè, bí ó ti ké sí àwọn adarí ẹgbẹ́ òṣèlú All Progressives Congress (APC) kí wọ́n ṣe àdínkù owó jálá epo. Ó ní ebi ń pa ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Kukah sọ èyí lónìí ní ìlú Àbújá níbi ìṣísọlójú ètò The Progressive Institute (TPI). Bí a kò bá gbàgbé wípé ọjọ́ Ìṣẹ́gun ni iléeṣẹ́ NNPC ṣe àlékún owó jálá epo sí n855 sí n918. Níbi ọ̀rọ̀ ìyànjú rẹ̀ ni Kukah ti sọ wípé ebi ń pa ará ìlú, kí ìjọba wá ọ̀nà láti ṣe àdínkù sí owó epo. Ó ní ó jọ bí ẹni wípé ìjọba tiwantiwa kò dúró lórí àpáta. A nílò láti yanjú gbogbo ìṣòro tó ní í ṣe pẹ̀lú ìjọba tiwantiwa lórílẹ̀-èdè. Lára àwọn adarí ẹgbẹ́ òṣèlú APC tí wọ́n péjú pésẹ̀ síbi ètò yìí láti rí
alága gbogbogbò dókítà abdullahi umar ganduje, ààrẹ ilé-ìgbìmọ̀ godswill akpabio tí igbákejì ààrẹ ilé-ìgbìmọ̀ aṣojú-ṣòfin seneto barau jibrin ṣaṣojú àti akọ̀wé ìjọba àpapọ̀ george akume. ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn the daily trust tó jáde lónìí. 20 ènìyàn ni wọ́n ti fìdí ẹ̀ múlẹ̀ wípé wọ́n di olóògbé láàrin ọ̀sẹ̀ méjì ní gashua headquarters ìjọba ìbílẹ̀ bade ìpínlẹ̀ yobe lẹ́yìn tí àwọn ilé dà wó látàrí àrọ̀rọ̀dá òjò. alága ìjọba ìbílẹ̀ babagana ibrahim tí ó fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ sọ wípé ọ̀pọ̀ àwọn olùgbé ni wọ́n ti lọ múlé sí ibi ìpàgọ́ ní ọ̀nà mẹ́ta tí wọ́n yà sọ́tọ̀. ó ní ìjọba ti ń pèsè ohun èlò tí wọ́n nílò ní kíákíá bíi oúnjẹ, ètò ìlera, omi tó ṣeé mu àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ láti dènà wọn lọ́wọ́ àjàkálẹ̀ àrùn, kí wọ́n sì túbọ̀ béèrè fún ìrànlọ́wọ́ láti ọ̀dọ̀ ìjọba àpapọ̀ àti àjọ ẹlẹ́yinjú àánú. ibrahim ní iye àwọn tí wọ́n ti di aláìnílélórí ti wọ 3,000. fún ìdí èyí àwọn nílò àtìlẹ́yìn fún àwọn tí ìjàmbá yìí dé bá láti mú ìrọ̀rùn bá ìgbésí ayé wọn. láti bí ọjọ́ mélòó kan ni òjò ti ń rọ̀ tí ilé sì ń dà wó, pàápàá jùlọ ilé alámọ̀. alága tẹ̀síwájú wípé lówùúrọ̀ yìí nìkan ènìyàn 4 ni ó di olóògbé ní gashua. ojúnà ìjọba àpapọ̀ tí ó jára wọn sí gashua ti dá sí méjì láti ọjọ́ 10 sẹ́yìn, tí yóò mú kí ó nira fún àwọn tí ó fẹ́ ṣe ìrànlọ́wọ́ láti kọjá wá bá àwọn tí ó nílò ìrànlọ́wọ́. ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn daily trust tó jáde lónìí. lónìí ni ààrẹ bọ́lá tinubu jẹ́jẹ́ láti ṣe àmúlò ìrírí rẹ̀ ní orílẹ̀-èdè china, pàápàá jùlọ ní ẹ̀ka ohun amáyédẹrùn. nígbà tí ó ń bá àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà tí wọ́n fi ilẹ̀ china ṣebùgbé sọ̀rọ̀ ní ilé ìtura ní ààrẹ tí ó ṣe àpèjúwe àbẹ̀wò rẹ̀ ní èyí tí ó dára tí ó ṣe àṣeyọrí, tẹnumọ́ ìgbìyànjú rẹ̀ fún ìdàgbàsókè ọrọ̀ ajé, okòòwò, agbára, ìṣúná àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, pẹ̀lú àtìlẹ́yìn rẹ̀ fún ìpàdé 2024 summit of the forum on china-africa cooperation. tinubu ní ohun tí ó jẹ òun lógún jùlọ ni kí ọmọ orílẹ̀-èdè tẹra mọ́ àti máa jẹ́ aṣojú rere ní ilẹ̀ china. ààrẹ fìdí ẹ̀ múlẹ̀ pàtàkì ìkóra-ẹni-níjàánu àti àfojúsùn fún iṣẹ́ ìlú gẹ́gẹ́ bí àpẹẹrẹ fún ọmọ orílẹ̀-èdè láti tẹ̀lé. ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn the guardian tó jáde lónìí. òṣèré ilẹ̀ nàìjíríà tí ó tún jẹ́ atọ́kùn ètò Toke Makinwa ti ṣe àfihàn bí D'banj ṣe jẹ́ ọ̀gbẹ́ni ọmọ orílẹ̀-èdè nàìjíríà kan ṣoṣo tí ó fún un ní owó ọ̀fẹ́ rí. nínú àfihàn fídíò ni Toke Makinwa ti ṣe ìrántí bí Koko Master ṣe fi mílíọ̀nù 10 náírà ránṣẹ́ sí i ní ọjọ́ kejì tí ó jẹ́jẹ́ owó fún àtìlẹ́yìn ìkówójọ ìwé rẹ̀. ó ní D'banj kò fi ìgbà kankan béèrè ohunkóhun gẹ́gẹ́ bí pàṣípààrọ̀ fún owó tí ó fi ránṣẹ́ sí i. Makinwa ní èyí yàtọ̀ sí àwọn yòókù tí òun mọ̀, àwọn wọ̀nyí kò lè ṣe ohunkóhun láì má béèrè fún jíjáde pẹ̀lú rẹ̀. ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn daily post tó jáde lónìí. mínísítà fún ìdàgbàsókè eré ìdárayá lórílẹ̀-èdè senator john owan enah ti fi ìdùnnú àti ìwúrí rẹ̀ hàn sí Onyinyechi Mark tí ó gba ife góòlù àkọ́kọ́ níbi ìdíje Paris 2024 Paralympics tí ó fi fìtàn balẹ̀. Mark ni ó bá wọn kópa nínú ìdíje obìnrin alágbára para-powerlifting category tí ó fi gbé ìwọ̀n 147 kìlógíráàmù kí ó tó tì í wọ 150 kìlógíráàmù. nínú ọ̀rọ̀ ìkíni kú oríire ni sẹ́nẹ́tọ̀ ti gbóríyìn fún Onyinyechi fún àṣeyọrí rẹ̀. ó ní ó ti mú ìwúrí àti ìdùnnú bá orílẹ̀-èdè, ìjọba àti ọmọ orílẹ̀-èdè lápapọ̀ ṣe ayẹyẹ rẹ̀. ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójúnà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.